ìtàn tó dá sí pé ní bá a bá ń gbọ́ qissatu sabr wa tawakkul wa qissatu shukr wal iman billah. ìtàn Nábì wa Ibrahima, ìtàn tó já sí pé ní yóò mọ kọ́ wa bá ti máa ní sùúrù pẹ̀lú gbogbo àdánwò tọ́lọ́run bá gbé wá bá wa ní. ìtàn tí kọ́ ni ní sùúrù tí sì kọ́ ni níbà àti dúpẹ́ fọlọ́hun. Allah. in tó yẹpẹrẹ ẹlòmíì, in tó gba ọlápò lọ́wọ́ ẹlòmíì, in tó sọ ẹlòmíì dẹni àná, òun náà ní pé kò sí tọ́lọ́wọ́n bá ṣe fún tó jọ lójú. in tó ṣẹlòmíì dẹnu arílẹ̀ tó sọ́dọ̀ lówó àná náà ní pé ní kò mọ orí Ọlọ́run ọba. ó ní í ṣe pẹ̀lú sùúrù, Allah. ó ní í ṣe pẹ̀lú ọpẹ́, ó ní í ṣe pẹ̀lú ìgbára lọ́lọ́run, ó ní í ṣe pẹ̀lú ìnígbàgbọ́, ó ní í ṣe pẹ̀lú ìní ìfaradà níjọ́tàdánwò bá dé. Allah. àyè kan tí wọ́n wà nù tàn yìí tó dá sí pé ní ó pàtàkì púpọ̀, òun náà ni ahamiyatu ta'biru ruya as-salaha. òun náà ni pàtàkì pé kí ni ìtumọ̀ àlá lílá nínú Islam. tá a bá wá ní ká sọmaráìsì gbogbo tá a sọ kalẹ̀ yìí, á rí pé ìtàn ìgbésí ayé ànábì Ibrahim alayhi salatu wassalam ó ní í ṣe pẹ̀lú kíni, ó ní í ṣe pẹ̀lú akhlaq, ó ní í ṣe pẹ̀lú ìwà. ìntí ìsìláàmù náà sì dúró lé lórí nìhù, ìntí ìsìláàmù gbé kalẹ̀ nìhù, ló fi jásí pé ní gbogbo àwùjọ tá a bá wà, a gbọ́dọ̀ máa jẹ́ kí gbogbo ayé ó máa rí ìsìláàmù lára wa. ọ̀nà wo ni wọ́n fi rí ìsìláàmù lára wa? òun náà ni pé tí wọ́n bá ń rí ìwà ara wa, wọ́n máa rí ìsìláàmù lára wa. ìwà ara wa òun náà ni ó máa júwe ìsìláàmù lára wa. وكل مجتمع الذي مات به الأخلاق كان لمجتمع في تخلف وتأخر. gbogbo àwùjọ àbí gbogbo ẹ̀dá àbí gbogbo ẹnikẹ́ni tí wà bá bọ́ dànù lọ́wọ́ ẹ̀, oore ò ní dúró lọ́wọ́ orí ẹni bẹ́ẹ̀. Allah. gbogbo àwùjọ tí wà bá sì pò tí wọ́n bá pòfo wà ń bẹ̀, àwùjọ tí ò bá sí wà ń bẹ̀, ẹ̀yìn làwùjọ ló máa wà nínú gbogbo àwùjọ ayé. àwùjọ tí ò bá sí ìwà ń bẹ, àwùjọ náà ẹ̀yìn báyìí ni ó máa wà. bẹ́ẹ̀ náà ni ẹ̀dá tí ò bá ní ìwà, gbogbo oore tó ń kọ́ lọ́wọ́n bá ṣe fún ojú ìyẹpẹrẹ la yóò máa fi wò ó. torí pé gbogbo ẹ̀dá Ọlọ́run yanyan nínú ẹ̀kọ́ tá a dì mú lálẹ́ yìí, òun náà ni pé gbogbo ipò tọ́lọ́run bá rí kó gbé ẹ sí, ìwọ kọ́ lẹ́ni àkọ́kọ́. Allah. gbogbo ipò tó bá wà nínú mímọ́, gbogbo ipò tó bá wà nínú ọlá, gbogbo ipò tó bá wà nínú owó, gbogbo ipò kódà kó wà nínú ìjọba, tó dá sí pé ní bí eléri ìlú ò bá rí ẹ lọ́wọ́lọ́wọ́ kò tí ì lè pàṣẹ, ìwọ kọ́ lẹ́ni àkọ́kọ́. Allah. ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni pé ìwọ náà kan ló lo ipò ń gbẹ̀yìn. Allah. gbogbo ntọ́lọ́hún kọ́lọ́hún ṣe fún wa yẹ́nyẹ́, àárín lọ́lọ́wọ́n bá fi wá sí. gbogbo wọn lọ́wọ́n bá ṣe fún wa àárín ìgbà bó bá lọ lówó àwọn kan ní jù ọ lọ. àwọn kan ti ṣáájú wa, àwa wà láàárín. Allah. àwọn kan náà ó tún dé lẹ́yìn táwa náà bá lọ tán. nínú ipò, nínú mímọ́, nínú ọlá, nínú owó. bẹ́ẹ̀ bá wá ti wá mọ eléyìí, yóò wá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ Ọlọ́run. Allahu Akbar. ìwà òun ni ìtàn ìgbésí ayé Ànábì wa Ibrahim Alayhi salatu wassalam. ntí ìsìláàmù sì dúró lé lérí nìhù. àmọ́ ẹ jẹ́ ká bira wa léèrè, ẹ jẹ́ àwọ àwùjọ wa lẹ́nì níbi ìwà nínú ìsìláàmù wa wa hunaka al-farq bayna al-islam wal-muslim. ìyàtọ̀ ń bẹ láàrin tí ń jẹ́ ìsìlámù àti mùsùlùmí gan-an. gbogbo ohun tó ń kó lè máa ṣe, kó máa ṣe tìláwà, kó máa yan náfìlà lóru, kó máa yan 1000 náfìlà lóru kílẹ̀ tó mọ́, kó sì máa parí odindi Al-Qur'ani láti alẹ́ kílẹ̀ tó mọ́. tílẹ̀ bá mọ́ táwọn èèyàn bá pàdé ẹ̀, tí wọn ò bá níwà lára, tí wọn ò bá rí ìwà ìsìlámù, aláwọ̀dé rẹ̀. Allah. gbogbo báyé ti rí lẹ́ni ìwà àti pàdánù ìwà láwùjọ wa. Ànábì Ibrahim ìwà sí ní gbogbo ètò gbésí ayé ẹ̀. ọ̀gá wa, aṣíwájú wa, Ànábì Muhammad, gbogbo tọ́lọ́hun fi ròyìn àwọn ànábì Ọlọ́run tó kù, ẹ̀gbọ́n tọ́lọ́hun fi ròyìn ànábì ni pé innaka la'ala Wa innaka la'ala
خلق عظيم. nǹkan kan tọ́lọ́run fi ròyìn ànábì ni níbi ìwà ẹnìkan ò ga tó wà ní Muhammad sallallahu alaihi wasallam. bẹ́ẹ̀ bá wà wo báyé ti rí lẹ́ni ẹ̀ẹ́dì pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan tí wọ́n ń pèyàn sójú ọ̀nà Ọlọ́run àwọn kan nìwà kọ́kọ́ bọ́ dànù lọ́wọ́ wọn. gbogbo ẹni tí ń pèyàn sójú ọ̀nà Ọlọ́run àfáà ní wa kam min mudhakkir lillah nasillah. mélòó nínú ẹni tó ń tọ́ wa ní kàwé ká máa rántí Ọlọ́run ọba. mélòó ẹni tí ń rán ní létí Ọlọ́run bá sì pé ní tí ń bá ń sọ̀rọ̀ ẹ̀yin gan fúnra yóò máa rántí Ọlọ́run òun náà sì òun tí ń rán yín létí Ọlọ́run nínú láàrin òun àtọ́lọ́run òun náà mọ̀ pé òun gbàgbé Ọlọ́run. Allah. wa kam min mukhawwif billah jẹ́rìí ala Allah mélòó ẹni tí a pè ní tí ń bá ń ṣe wáàsí ẹ̀rù ó sì máa bàyàn yóò máa sọ fún ni pé inna adhaba rabbika la shadid ẹ̀rù ó máa bàyàn yóò máa sunkún bẹ́yàn bá rí ń ta èyí ó máa rí súnà lára ẹ̀ èyí ó máa rí pé bẹ́ẹ̀ ni àmọ́ òun fún rẹ̀ òun gan rí Ọlọ́run fín láàrin òun àtọ́lọ́run ní kọ̀rọ̀. Allah. òun gan rí Ọlọ́run fín ìwà tí ń bẹ lára ẹ̀ ò dá rárá wa kam min da'in ila Allahi fara min Allah mélòó ẹni tí pè ní pé ẹ wá ṣètò Ọlọ́run ẹ súnmọ́ Ọlọ́run ẹ wá kírun ẹ ṣe dáadáa wa huwa ba'idun min Allah òun fún rẹ̀ gan òun gan jìnà sọ́lọ́run. Allah. wa kam min tali kitab Allah munsalikh min ayati Allah mélòó ẹni tí ń ka Al-Qur'ani fún wa táwọn èèyàn ń tara gbígbà Al-Qur'ani náà tí wọ́n ń tara ẹ̀ ṣàǹfààní táwọn Kùránì ò sì ṣàǹfààní fún rẹ̀. Allah. eléyìí ló pọ̀ láyé léni tó dá sí pé ní oríṣiríṣi bá wo ìntáyé dá wá sí ebú ká castigate ara wa ká fi aspassion sí orúkọ àwọn ẹlòmíì àmọ́ wá Ọlọ́run ọba tó gbé Islam kalẹ̀ Ọlọ́run gbé kalẹ̀ pẹ̀lú ètò ní yá ayyuha ar-rajulu al-mu'allim ghayrahu. يا أيها الرجل المعلم غيره على كان ذا عليما. ṣe wá sí fún wa gbogbo àwọn tí ń dá wa lẹ́kọ̀ọ́ nípa Ọlọ́run tó bá pé ń tẹ́ ń sọ fún wa nípa Ọlọ́run náà ní kálukú bá lò kiri báyìí àwọn tí ń dánilẹ́kọ̀ọ́ nípa Ọlọ́run ọ̀dọ̀ wọn làdánwò ti kọ́kọ́ bẹ̀rẹ̀. يا أيها الرجل. tó bá pé ní àwọn náà bá bẹ̀rẹ̀ wáàsí náà ní lílò látọ̀dọ̀ títí wọn ni ayé ò bá mà dá ẹ tẹ́sí fún dà wá tẹ́sí شقمي وزيدنا سقامي وزيدنا تسير يسير به وأنت سكيم يصف دواء لذي سقامي وزيدنا بما يسحب به وأنت سكيم. ẹ̀rẹ̀ tí ń ta ògùn ikọ́ ògùn tí ń ta ìsì ń sọ fún wa pé ògùn yìí ògùn tó jẹ́ púpọ̀ ni ó wá ṣàárẹ̀ wọ́n béèrè lọ́wọ́ ìyàwó ẹ̀ pé kí ló ṣàwọn dádì yìí ikọ́ ní í ṣe wọ́n ògùn tó polówó fún wa ìwọ náà ò bá tiẹ̀ kọ́kọ́ lò náà tó o bá lò tó o bá sàn bóyá tí wọ́n bá lò tó o bá sàn àwọn tó kú náà ó lò. tẹ̀sí fún dàwa. èyí lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń ṣàlàyé fara ayé lé ni ìwà ti kókó lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa. ẹni tí ó dáṣọ fún ni tọrùn ẹ̀ là á kọ́kọ́ wò ẹni tó ní á bẹ̀rù Ọlọ́run ìjọ òun náà bẹ̀rù Ọlọ́run ọba bí. ọ̀pọ̀lọpọ̀ èèyàn mò ń sin lọ́hùn mò ń ṣe gbá mò ń ṣàwo Ọlọ́run tá ń sìn ẹ̀sìn Ọlọ́run táwa sísìn Ọlọ́run ti wà kò lè. sísìn ẹ̀kún Ọlọ́run. àìsìn lọ́hùn wa kò ní kọ́lá Ọlọ́run ọba ó dínkù. àìsìn lọ́hùn ọba wa kò ní kọ́lá Ọlọ́run ọba ó dínkù. ẹlòmíín sin lọ́hùn àmọ́ fáàrí àti kárí ni àti ìfẹ́ ẹnu ó ti ba ẹ̀sìn ẹ̀ jẹ́ yányá lọ́dọ̀ Ọlọ́run. Ànábì Muhammad sallallahu alaihi wasallam Ànábì Muhammad ní la tastaksiru ta'atakum wa la tastakillu dhunubakum. Ànábì ní
ìsìlọ́wọ̀n ọba yín ẹ má jẹ́ kó kún yín lójú púpọ̀ ká ó níye rákà tí mo ń yàn kílẹ̀ tó mọ́ ó níye àkùránì tí mo ń kà ó níye náfìlà tí mo ń yàn ó níye Ànábì ní la tastaksiru ta'atakum ìsìlọ́wọ̀n ọba yín ẹ má jẹ́ ó kún yín lójú wala tastakillu dhunubakum ẹ̀ṣẹ̀ ẹlòmíì yóò pé ẹ̀ṣẹ̀ kékèké lèmi ń ṣẹ̀ ẹ̀ṣẹ̀ kékèké tí wọ́n rò pé òun ṣe òun ó lè Allah ọjọ́ òun ló fi rí parẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹni kó o gbọ́dọ̀ fọkànbalẹ̀ lérí ètò àwọn àlọ́wọ́ wa èyí ó máa sin lọ́hùn bayna al-khawfi war-raja èyí ó máa sin lọ́hùn láàrin pé ìjọ lọ́hùn gbà bí ò gbà á èyí ó béèrè pé bọ́lọ́hùn bá gbà á tọ́ ká dúpẹ́ bí ò bá gbà á kí là á ṣe fún. bọ́lọ́hùn bá gbà á ká dúpẹ́ bí ò bá wá gbà á ọlọ́pàá wo láfi mú un. ẹ̀gbọ́n tá a ní Muhammad sallallahu alaihi wasallam. kéèyàn bá gbọ́ àdíìsì ànábì yìí yóò ṣe pẹ̀lẹ́ yóò máa bó ti ń kẹ́sìn Ọlọ́run ọba ẹ̀ pọ̀ tó bó ti ń kó mọ Ọlọ́run ọba sìn tó yóò ṣe pẹ̀lẹ́ yóò máa wá bẹ láàrin ìrọ̀kàn àti ìpayà yóò máa bẹ láàrin ìrọ̀kàn pé tó Ọlọ́run ní ká sìn òun a sì sí bóyá yóò gbà lọ́wọ́ wa yóò máa wá bẹ láàrin ìpayà pé tí ò bá gbà ọlọ́pàá wò láàfin mọ́ lọ́wọ́. Anna Muhammad anabi lan yadkhul ahadan amaluhu aljannata anabi ní ẹnìkan nú yín ò lè fọwọ́ sọ̀yà ipe iṣẹ́ òun yóò gbé wọn àlùjánnà ìrun tó ń kí àwẹ̀ tó ń gbà ìmánì òun gbogbo iye zaka tó yan iye hajj tó ń kó lè lọ láyé anabi lẹ́nìkan nú yín ò lè fọwọ́ sọ̀yà ipe ẹ̀sìn Ọlọ́run tí mo ń sìn yín kódà kó o bẹ̀rẹ̀ ẹ̀sìn Ọlọ́run níjọ́ tó o ti dáyé kó o sì sìn títí ó fi pàdé Ọlọ́run kò tí ì tó fọwọ́ sọ̀yà sí ipe ó rà àlùjánnà lọ́dọ̀ Ọlọ́run. ìgbà tí àwọn sàhábà gbọ́ àdìsí ẹ̀rù bà wọ́n wá bi ànábì pé wala anta ya Rasulullah ìrẹ́ ànábì àtiwọ́ náà ẹ̀sìn tí wọ́n náà ń sìn iṣẹ́ ẹ̀wọ̀n náà ò tó gbé ẹ wà àlùjánnà lákìámà ànábì ní wàlà àná àtẹ̀mí náà èmi náà yọra mi kú èmi náà mbẹ́mbẹ́. ànábì ní illa an yatagammadani Allahu bi maghfiratihi wa rahmatihi ànábì ní àfi tọ́lọ́hun bá daṣọ àforíjì àtàṣọ àánú ẹ̀ àfi tó bá dàbò mi. bí o bá ti sáforíjì Ọlọ́run Imam Shafi'i Imam Shadhili ó ní Allahumma ij'al sayyi'atina sayyi'ati man ahbabta wala taj'al hasanatina hasanati man abghadta ó ní wọ Ọlọ́run ibi tá a bá kù sí àṣìṣe wa ṣe ní àṣìṣe ẹni tí wọ Ọlọ́run tó ń yọ́nú sí ibi tá dáadáa tá a bá wá ṣe Ọlọ́run má ṣe ní dáadáa ẹni tí wọ Ọlọ́run ọba ń bínú sí ẹni Ọlọ́run bá yọ́nú sí àṣìṣe tó bá ṣe Ọlọ́run ó yà á fi èyí ó mójú kó ń bẹ̀ fún ẹni Ọlọ́run bá ṣe ẹni bá ń bẹ lérí ìbínú Ọlọ́run kó fi gbogbo ayé kírun ta ló ránṣẹ́ náà ni